ayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mèrè adúpẹ́ àyìn agbẹ́ ọ̀gá nítorí tó ṣe ń tànú ẹ̀dọ́ lẹ́lẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjò wọn fẹ̀lẹ̀ mìíràn ṣe wá ọba tí òjò rí fún wa bí èṣù àti ìkà ṣe fẹ́ ọba tí òjò kí wàhálà ibi kó ṣẹlẹ̀ nínú ilé wa àyìn lógo agbéga àṣelọ́ba àwọn ọba bàbá gbọ́ ọpẹ́ wa a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi bó jẹjẹ là ń dágbére pé ní jọmọjẹ tó pàdé wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run atábí tẹ́tẹ́ ni ṣùgbọ́n ọlọ́run májẹ̀mú ó gbà fún wa láti jẹ ká jẹ àti èmi àti ẹ̀yin a tún wà láyé àwà láàyè a tún rí ọjọ́ èní lórúkọ jésù a ò ní gbèrè tìjú akú lẹ́ǹtì náà ó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lórúkọ jésù lọ yóò dì wá mú yóò mú adélé láyọ̀ jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú nàìjíríà níbí wọ́n ṣe ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú uk wípé kí ohun olúwa ẹ̀ kó máa tẹ̀síwájú lórúkọ jésù ayé yóò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ọlọ́run májẹ̀mú yóò mú ayé yín tẹ̀síwájú ohun tó yẹ yín ayé yín olúwa yóò ṣe fún yín iléeṣẹ́ yìí yóò máa gbèrú sí i iléeṣẹ́ yìí ò ní di títì pa o mọ̀mọ́ bàbá tí wọ́n ní iléeṣẹ́ náà ní orúkọ jésù olúwa yóò dì yín mú ẹ ò ní gbèrè tìjú a sì dúpẹ́ lọ́wọ́ gba àwọn olùfẹ́ràn iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú uk àti ní gbogbo nàìjíríà párípárá káàkiri tí à ń fi ẹ̀mí bá ohun olúwa yìí lọ lórúkọ jésù a ò ní gbèrè ìtìjú ètò ohun olúwa náà ti tún bẹ̀rẹ̀ nìyẹn ètò wọn láti ẹnu ìyá àdúrà Eriabanise jp tó wọn láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò lásìkò lẹ́ǹtì àròjù rere ọlọ́run àrètí ènìyàn pẹ̀lú ọwọ́ ọlọ́run àánú yóò fà wá lọ́wọ́ sókè yóò mú ajá gbangba jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi ohun olúwa tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí lórí ètò ti ọ̀sán yìí bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ètò sáré sọ nọ́mbà mi ná bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ẹ pè yá àdúrà Eriabanise jp sórí tẹlifóònù nọ́mbà wọn tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11 fúnra mi báyìí ni máa gbé tẹlifóònù nọ́mbà yín bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tàbí lórí ní tá a ti gbọ́ tẹ́lẹ̀ tá a sì tún fẹ́ gbọ́ lórúkọ jésù àwọn onígbèrè tìjú owó tí mo fẹ́ mú fún wa ní ọ̀sán yìí lórí ètò ti ọ̀sán yìí náà ni ìbínú ẹ rí káàkiri àgbáláyé kọ́lọ̀ má jẹ́ ká rí ìbínú ọlọ́run ní báyìí mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn mo ní káàkiri àgbáláyé inú gbogbo tí fẹ́ rọgbọ mọ́ báyìí mo ń bèrè lọ́wọ́ wa mọ́mì dádì ṣé kìí ṣe pé olúwa ti ń bọ̀ náà nìyẹn ó ti lóun ó kù débi olè lóru ni ó lóun á débi olè lóru torí bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo tó ṣẹlẹ̀ káàkiri àgbáláyé báyìí bí olórin tó kọrin pé ọmọ kò mọnú màmá bàbá kò mọnú ọmọ a kò mọnú ara wa à ń jọ rìn o a ò mọ inú ara wa mọ́ nípa àìsàn tí ń bẹ ń ta yìí ọkọ fura sí ìyàwó ń fura sí ọmọ káàkiri àgbáláyé ṣé kìí ṣe ìbínú ọlọ́run náà nìyí ṣé kìí ṣe ìbínú ọlọ́run lóde yìí a mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ni a mọ̀ bí ọlọ́run ká mọ̀ rí ìbínú rẹ̀ torí kò sẹ́ni tó lè rí ìbínú rẹ̀ ní ọjọ́ kan kódà kò sẹ́ni tó lè rí ní ìṣẹ́jú kan sí ìkejì tí ò ní mọ̀ wípé ilé ayé yìí ó kún fún igba bí èèyàn bá jókòó nínú mọ́tò olúwa máa para mọ́ báyìí ni kó má bàa rí ìbínú ọlọ́run láti ara ẹlòmíràn torí ẹ̀ ń bá ti fara kó nǹkan tí ì ṣe tiẹ̀
ìbínú Ọlọ́run ti bọ́nu àgọ́ ara tiẹ̀ náà nìyẹn. Ìbínú Ọlọ́run lórúkọ Jésù kò ní wá sí orí wa. Ìbínú Ọlọ́run lórílẹ̀-èdè wa ní orúkọ Jésù Olúwa yóò bá wa bá wí. Ìbínú kí la fi lè tu Ọlọ́run lójú fún ìbínú àti ohun tó ń ṣẹlẹ̀ ní àkókò àti ìgbà yìí. Gbogbo ìlú mo fẹ́ rò pé kò sí ohun jẹ́ pé kò sí ohun tí ò jẹ́ ìfòyà níbẹ̀ mọ́. Ìbínú bí Ọlọ́run bá sì ti ń bínú sí orílẹ̀-èdè kan, èyí tó ń bẹ nítòsí rẹ̀ náà yóò máa fara kó, èyí tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ náà yóò máa fara kó, èyí tó jẹ́ alábàtàn rẹ̀ yóò máa fara kó. Tó bá dẹ̀ ti ń fi ara kó rèé, wọ́n á tún máa kó ran ìlú mìíràn tó jẹ́ ọ̀tá ìlú náà. Ìbínú ẹ jẹ́ ká lọ wo ìwé òwe 14 fásitì kan péré ni mo fẹ́ lò níbẹ̀. Ìwé òwe 14 ká lọ wo 34 rẹ̀. Ìbínú Ọlọ́run sí orílẹ̀-èdè gan-an wàhálà ni fún àwọn tó wà ní orílẹ̀-èdè náà. Ó fi ń yé wa níbẹ̀ ní pé òdodo ní máa gbé orílẹ̀-èdè lékè. Irú òdodo wo ni ò wá sí ní ọwọ́ wa tí wàhálà yìí fi dé báyìí? Mo ń bẹ̀rẹ̀ ní irú òdodo wo ni ò sí ní orílẹ̀-èdè wa tí wàhálà fi ń wo orílẹ̀-èdè báyìí? Irú òdodo wo ni ò sí lọ́wọ́ bàbá tó ń kó wàhálà wọnú ilé fún ìyàwó àti àwọn ọmọ rẹ̀ yìí? Irú òdodo wo ni ò sí lọ́wọ́ olórí orílẹ̀-èdè tó sì ń kó wàhálà wọ orílẹ̀-èdè rẹ̀ lọ? Tí a bá lọ fásitì kan péré yẹn, ó ní òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè. Ṣáà ń ṣòdodo báyìí? Ṣé àti ẹ̀rí pé nìkan ní ohun tí ò tọ́ ní ọwọ́ ká wá máa bò ó bẹ́ẹ̀bẹ́ nítorí kó lè bá fún wa jẹ? Bóyá ohun tó lè pa gbogbo ènìyàn lára ni a ó máa bò bẹ́ẹ̀bẹ́ bóyá torí kó lè bá fún àwa ní nǹkan. Ṣé ìwò òdodo ṣé kò ti máa kó bá gbogbo ìlú àti orílẹ̀-èdè káàkiri báyìí? Ṣé ìwà ìṣòdodo mọ̀mọ́ ṣé ò ti máa kó bá wa ní ibùjókòó ilé ọkọ wa nìbí? Dádì, ṣé ìṣòdodo yín yẹn tẹ́ ń para mọ́? Obìnrin yóò gbọ́dọ̀ débi fóònù yín, wàhálà dénú. Ṣùgbọ́n ìwọ lè wo fóònù ìyàwó rẹ, ṣùgbọ́n ọkọ rẹ ò lè wo fóònù tiẹ̀ nítorí ìwà èérí tó wà ní ibẹ̀. Ìbínú ṣé àwọn mìíràn ò tiẹ̀ ti wò ó nípasẹ̀ ọ̀rọ̀ yìí, nípasẹ̀ fóònù lásán èyí tí wọ́n kó wọlé fún wa kó lè wúlò fún wa? Ṣé ọ̀pọ̀lọpọ̀ ò ti para wọn nítorí èyí? Ṣé àmọye èmi kó ti bá nítorí fóònù yìí nípa wípé kí ni ká máa parọ́ ó mú ìbínú wá, ó sì ń ṣe kí ni ó ń fi fa ikú láti ọwọ́ ẹnìkan sí ọwọ́ ẹnìkejì rẹ̀. Ìbínú nípa fóònù lásán. Dádì, ṣé ẹ lè débi fóònù ìyàwó yín mà? Dádì, ṣé ẹ lè débi fóònù ìyàwó yín sà? Dádì mi. Mọ́mì, ṣé ẹ lè débi fóònù dádì mà? Ṣé kò ní fa ìbínú àti wàhálà ní àkókò náà? Tí ìbínú ìbá ń bímọ ṣé òun tó ń kó bá àwọn ọmọ nínú ilé nípasẹ̀ pé ìyá ló ṣẹ̀, ìyá ń jẹ àwọn ọmọ. Ó ní bàbá ló jẹ èso eyín kan àwọn ọmọ nípasẹ̀ wípé màmá yín wo fóònù mi tí ò yóò rí bí orí ó sì tún fi ń bá mi jà, yín fi ebi ẹ̀pẹ́ ẹ̀yìn ọmọ. Ìbínú. Àwọn ọmọ tá a wá ń fẹ́ bí pa lọ́wọ́lọ́wọ́ tàbí tá à ń hùwà kan sí lásìkò yìí nípasẹ̀ ìbínú tá à ń bí láàrin ara wa, ṣé àmọ́ pé àwọn ọmọ yóò lè gbàgbé sá? Dádì,
àwọn ọmọ yìí ò lè gbàgbé láíláí ni wọ́n dẹ̀ máa sọ torí pé kí ni kọ̀ǹpútà ní orí wọn, kọ̀ǹpútà èjì la wà yìí. ìwà tá a wù àwa wò pé àrékérekè ni torí àwa lè wo ti ìyàwó wa ṣùgbọ́n ìyàwó ò lè wo tiwa. tó bá wo tiwa ìbínú dé, nípasẹ̀ tí ìbínú bá sì ti dé nì, a ó fìyà jẹ ìyàwó ni, a ó tún fìyà jẹ àwọn ọmọ rẹ̀ ní àkókò náà. bóyá nípa ká fẹ́ fún lówó ni ká mọ̀ fún, bóyá nípasẹ̀ pé ohun tó tọ́ sí wa rèé gẹ́gẹ́ bí ọkọ sí ìyàwó ká má ṣe ní ìgbà náà. ìbínú ni mò ń sọ nípa rẹ̀. fásitì kan péré ni mo lò ní ọ̀sán yìí. fásitì tí mo sì lò náà ni ìwé òwe 14:34. òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè. bí òdodo ṣe lè gbé inú ilé lékè tí ò lè da inú ilé rú, tí òdodo lè gbé ilé ayé àwa bàbá àti màmá, tí òdodo lè ṣe kíni tó lè jó ní ìtumọ̀ lójú àwọn ọmọ wa, tó lè jẹ́ pé ìwà ìbínú tá lè fẹ́ wù sí ara wa á mọ̀ rò ó pé tó tọ́ṣá. ohun tí mo ṣe yìí kò yẹ ń wo fóònù dádì ní tòótọ́, tàbí ẹ̀yin mọ́mì tí dádì ni mo sọ yẹn, bóyá wà ní ipò kan torí ní orílẹ̀-èdè ìlú bòmíràn yàtọ̀ sí Nàìjíríà níbí tí ọkọ ti ń ṣe olórí aya níbí, aya tí ò bá gbọ́ tọkọ yóò yà kẹ́rù rẹ̀ bọ́ta ni. ṣùgbọ́n láwọn ìlú mìíràn tí ń ṣe ìlú aláwọ̀ funfun tí a mọ̀ wípé obìnrin ní agbára, a gbé ipò lé obìnrin lọ́wọ́ ní ìlú náà wípé tí obìnrin bá ṣe òun ló tọ́. ṣé nípa ìbínú yìí mọ́mì, ṣé àti fi ìbínú yìí fi dá wàhálà sílẹ̀ fún dádì nípasẹ̀ pé dádì wo fóònù wa, tàbí èèyàn kan wá pè wá a wá ṣe no network títí tí ta fi dé tọ́lẹ̀tì, mi ò gbọ́ ẹ dáadáa, mi ò gbọ́ ẹ dáadáa, mi ò gbọ́ ẹ dáadáa, tá a fi gbé ọ̀rọ̀ yìí dé tọ́lẹ̀tì. ṣùgbọ́n nípa ìṣe ìfẹ́ tí ọkọ ní sí wa, ó súnmọ́ tòsí bí ó gbọ́ díẹ̀ nínú confirmation nìyẹn. confirmation yẹn dẹ̀ jẹ́ kó mọ̀ wípé kì í ṣe ọ̀rẹ́ lẹ̀ ń bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, nípasẹ̀ ẹni tó fẹ́ràn ìyàwó rẹ̀, nípasẹ̀ ẹni tó jẹ́ pé ó ní ìfẹ́ ìyàwó rẹ̀ dénúdénú. ó wá fẹ́ jà ìjà ìfẹ́ ní ìjà ìfẹ́ pé ó káre, mo gbọ́ o mọ̀mọ́ tó ń ṣe o, ṣùgbọ́n mi ò ní bínú. ó tún sọ bẹ́ẹ̀ o, ṣùgbọ́n mo kún wọn pé ò ní gbé wọn wá bá mi nínú ilé. káwá tó wá wò pé tó wá tiẹ̀ á fi sọ̀yún gan-an ìwà lé okú ònú ilé ọ̀hún, ìwà gbé wá nulẹ̀ tó ní ìní gbé wá hàn, débi wípé wọ́n wà máa fi tẹ́búrúùlù wọn ọ̀nà fún ọkọ nì wípé olójúbi tó gbọ́dọ̀ dé, olójúbi tó gbọ́dọ̀ rìn gbà. ìbínú ni mò ń sọ nípa rẹ̀. nípasẹ̀ tẹlifóònù lásán, confirmation wà àti ẹni tó ń bá sọ̀rọ̀ tí ọkọ rẹ̀ gbọ́ tó sì ja ìjà ìfẹ́. bí ò bá kú sọ́jáde kò sí ní tó ṣe, ṣùgbọ́n kò yẹ kó fi sínú. ó wá sọ ọ̀rọ̀ yìí síta pé mo mọ̀ pé lágbájá ló ń bá sọ̀rọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé òkú ní gbé wálé. tí inú wa wá ru, ta wá wò pé àwa ní ipò kan tàbí ipò ti wà ní ọwọ́ wa, ohun tí ń bá ṣe àṣegbé, mọ́mì kò sí àṣegbé kan, mọ́mì kò sí àṣegbé kan, torí àwọn ètò ẹ̀tọ́ lẹ̀ yọ ọmọ ni. bó ṣe ìkan bó ṣe méjì ọmọ tẹ́ ẹ bí fún ara yìí, àwọn náà ń wò ó, wọ́n ń wo ìhà àti ìṣesí tá a ṣe sí bàbá wọn. nípa ìhà àti ìṣesí tá a ṣe sí bàbá wọn yìí, ṣé àmọ́ làwọn lọ́yẹ irú wà bẹ́ẹ̀ káwọn náà máa wù bí? ṣùgbọ́n tá a bá làwọn lọ́yẹ nípa pé káwọn náà máa wù irú wà yìí, àwa ti fi síbi gbé oúnjẹ sí wọn lẹ́nu ní ìgbà kan nígbà tí wọ́n wà ní ìgbà èwe. ṣùgbọ́n ìgbà kan ń bọ̀ tí ọwọ́ tiwa ayé àti ẹsẹ̀ gan ò ní lè sábà ṣiṣẹ́ ká gbé nǹkan nílẹ̀ láti ẹnu ara wa, tó jẹ́ wípé àwọn ọmọ ìlókù táwọn náà mọ̀ wá fún wa. ìgbà yìí ni wọ́n mọ̀ wá rántí bàbá wọn pé bí màmá àwọn ṣiṣẹ́ lé bàbá àwọn jáde ní ìgbà kan ní tipẹ́tipẹ́ rèé.
òun náà wá rèé o, ẹ̀yin ló yẹ kẹ́ ẹjọ́ máa tẹ̀lé ara yín báyìí. ẹ jẹ́ mọ̀ pé mọ́mì wọn á máa sọ̀rọ̀ sí yín, àwọn ọmọ ìpadà máa sọ̀rọ̀ pé mọ́mì wàhálà ẹ̀ ti ṣe kí ni ó ti sún àwọn á lọ gba ilé tàwọn. ó kú ní ọjọ́ orí tí wọ́n fi ń fún wọn ní ìwé, ó ní ọjọ́ orí tí wọ́n fi ń fún wọn ní ilé tiwọn. ọmọ bá kúrò ní abẹ́ wa yóò bá lọ dágbé. ẹgbẹ́ ẹ wo orú ìbínú nì, ẹ wo ohun tó fà wá ní ìkẹyìn ọjọ́. ìwà ìwà ti ṣe kí ni ó ti di gájúálẹ̀ tó gájúálẹ̀ débi pé àwọn ọmọ ẹ̀ náà máa wò pé àwọn lè ṣerú rẹ̀ fún ọkọ. mọ́mì ṣá lẹ́nu àti sọ pé kò dáa mọ́ ṣe bẹ́ẹ̀ fún ọkọ rẹ̀, má bínú sí ọkọ rẹ̀. ṣé kò ní fún wa léèsì pé mọ́mì ṣe àpẹ́ torí ọ̀rọ̀ orú nǹkan báyìí lẹ́yìn náà fi ṣe kí ni lẹ fi lé dádì jáde ní ìjọ kìíní. àwọn yìí gbàgbé. mò ń sọ̀rọ̀ nípa ìbínú. ẹ jẹ́ ká wo ohun tá a lè ṣe fúnra wa tá a fi lè ran ara wa lọ́wọ́ ní àkókò yìí, tá a fi ní rí ìbínú ara wa, tá a sì ní máa fi rí ìkùnsínú ara wa, tá a fi ní máa ṣe kí ni inú ni bí ni. mòótọ́ ni inú ni bí ni ò ka ìmọ̀ wá wù o. bó ti wù kó o nífẹ̀ẹ́ wọn tó kó o mọ̀ ṣe dáadáa sí àwọn ènìyàn tó, ẹni tí ò ní fẹ́ ni ò ní fẹ́ ni. ọ̀tọ̀ ni ẹ mọ́mì, dádì ọ̀tọ̀ ni ìyẹn. ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa ìbínú èyí tá a máa ń lò ní inú àárín ọkọ sí ìyàwó, èyí tó lè máa mú wàhálà àti wàhálà láti wàhálà dé wàhálà sílẹ̀ fún àwọn ọmọ. mò ń sọ̀rọ̀ nípa ìbínú. ṣé àrí pé lọ́wọ́lọ́wọ́ ní ohun tó ṣẹlẹ̀ nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ pa ìbínú ló ń sọ̀kalẹ̀ yìí. lórúkọ Jésù òjò ìbínú Ọlọ́run kò ní sọ̀kalẹ̀ sínú ilé yín. mọ́mí ẹ ṣe àmín, dádì ẹ ṣe àmín. òjò ìbínú Ọlọ́run mo ní kò ní sọ̀kalẹ̀ sínú ilé yín. òjò ìbínú Ọlọ́run tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ tí orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní orúkọ Jésù Ọlọ́run má dẹ̀mú yóò bọ̀ wá tẹ̀ pa. mò ń sọ̀rọ̀ nípa ìbínú. dádì ẹ ti bínú wípé ohun tí mo sọ fún yín yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀, ó lè rí bẹ́ẹ̀. àti ìyàwó àti ọkọ wọn ní a ti so wọ́n pọ̀, wọ́n ti ṣe kíni, wọ́n ti di ọ̀kan. kò sí ohun tí a gbọ́dọ̀ fi pamọ́ fún ara wa mọ́ nígbàsẹ̀ tá a ti jẹ́ ọ̀kan. ṣùgbọ́n bó jẹ́ jẹ́ pé nǹkan kan wà tó jẹ́ pé àfẹ́ kí ọkọ wa rí tàbí àfẹ́ kí ọkọ wa gbọ́, a lè pé báyìí mọ̀ ní tó ń ṣẹlẹ̀. ohun tí mo rí rèé, ó lè fẹ́ gba ìbínú ní àkókò náà, ṣùgbọ́n a fi sùúrù ṣe é. ní orílẹ̀-èdè tí ẹ wà ní mọ́mì, nípasẹ̀ pé ẹ̀bínú inú yín yọ, ó dijọ́ mélòó tẹ́ ẹ ti wò sùsù tẹ́ ẹ ti ẹ̀kọ́ tẹ́ ẹ kàn ti ẹ̀ wò sùsù tẹ́ ẹ kún ilẹ̀ méjèèjì fún ọkọ yín, ṣùgbọ́n inú rẹ̀ ń bí yín. bí inú rẹ̀ ṣe ń bí yín yẹn, ṣé ẹ rí pé ó ń fa nǹkan kan sẹ́yìn nínú ìrìn àjò tẹ̀yìn náà ni? mọ́mì, bí inú rẹ̀ ṣe ń bí yín yẹn, ṣé ẹ rí pé ó ń fa nǹkan kan sẹ́yìn nínú ìrìn àjò yín? obìnrin mi ò wò sùsùn pé òun lòun àtúnkúnlẹ̀ fún lágbájá, ó tún lè fèpè tí léè tí ò sì lẹ́tọ̀ọ́. àwọn bàbá wa wọn níjọ́ wọn máa sọ pé àmọ́ dọ̀bálẹ̀ fún ìyàwó ẹni àrùn ní pẹ́ńbẹ̀ ni. dádì, pẹ̀lú ìwà tẹ́ ẹ wù ní tẹ́ ẹ mọ̀ pé ẹ wù ó ti dàbẹ́ pé ó ti pe ìyàwó yín lẹ́mìí. wọ́n lè yà máa dọ̀bálẹ̀ fún ìyàwó rẹ̀ kò gbọ́dọ̀ pẹ́ńbẹ̀ ni. pípẹ́ ń bẹ̀rẹ̀ náà ni pé ẹ gbọ́dọ̀ jẹ́ ará àdílé yín ó bá yín nínú ìdọ̀bálẹ̀ ni ìtọ́fílà gbọ́dọ̀ pẹ́ ń bẹ̀ nu. torí ẹ mọ ìgbà tí àkókò tí àwọn fámìlì tí yín lè dé kọ́ mọ́ bàbá yín níbẹ̀. ìbínú ẹ̀ tó ń bẹ nínú wa sí ara wa ní àkókò yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ yanjú rẹ̀. torí àtinú ilé wa lọ́lọ́run yóò ti máa tò ètò yìí. àtinú ilé wa lọ́lọ́run yóò ṣe kíni, yóò ti máa tò ètò yìí títí lọ sí ìlú àti orílẹ̀-èdè. nígbà tí inú wa bá dùn sí ara wa gbà náà nínú Ọlọ́run náà máa dùn. a kàn mú òjò àánú ó á kàn káṣù ìbínú rẹ̀ kúrò lórí wa. lórúkọ Jésù a ò ní rí ìbínú Ọlọ́run. ìbínú Ọlọ́run ètò ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo orílẹ̀-èdè káàkiri tó yàtọ̀ sí ara wọn yìí.
Ọlọ́run májẹ̀mú yóò bá wa bọ́wọ́ ìbínú náà wí. Ìbínú ni mo sọ nípa rẹ̀ ní ọ̀sán yìí. Ẹ jẹ́ ká bẹ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa o, òótọ́ ni ohun tí mo gbọ́ yìí ó ń jẹ́ ìbànújẹ́ fún mi. Màmá kan ló ń gbọ́ ọ̀rọ̀ yìí, síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ó ń bà yín lọ́kàn jẹ́, nítòótọ́ fẹ́ mọ mi jẹ́ jáde ní ojú yín. Ẹ má bínú, torí tẹ́ ẹ bá bínú sí bàbá yìí, ẹ rí pé ìrìn àjò rẹ̀ gan dojúrú, ẹ rí pé ìrìn àjò rẹ̀ gan ò tọ́ bó ṣe yẹ kó tó, dẹ̀ ń àfẹ́tì ẹ̀yin náà. Tó bá sì àfẹ́tì yín títí yóò wá ẹ̀gbọ́n wọn ní ìṣẹ́ ò lè mọ́kọ láyà kó mọ̀ tún ran ọmọ ni. Bọ̀tì ẹ wò ó pé ìlú tí ẹ wà nì kò sí ní tó jọ, ó lè rí bẹ́ẹ̀ ní tòótọ́, torí táwọn ọmọ ó jẹ àti tí wọ́n ó jẹ Ọlọ́run ti ń pèsè rẹ̀ fún wọn. Ṣé wọ́n ń gbowó tí wọ́n sì ná? Ṣùgbọ́n ilé làbọ̀yé bọ̀ sí, bí àṣà àwọn bàbá wa nu wọn ní ilé ni àbọ̀yé bọ̀ sí, torí nígbà tá a bá ṣe gbogbo ẹ̀ tán a ó tún kéré wá sílé kọ́ mọ́ bá máa rí ọwọ́ ìbínú èyí tá à ń bí sí bàbá wọn lára àwọn ọmọ. Ó ní mo fi sọ ọ̀rọ̀ yìí. Ẹ má bínú mọ́mì, dáàdì mi, ẹ má bínú sí ara yín. Nígbà tí àwa gan bá yọ́nú sí ara wa, tí ò sí ìbínú ẹnìkejì nínú ọkàn wa, tí ọkàn wa dá wa láre, ìgbà yìí kò ní sí ìbínú ní àdúgbò tí à ń gbé, ìgbà yìí kò ní sí ìbínú ní orílẹ̀-èdè tí à ń gbé, ìgbà náà kò ní sí ìbínú ní ìletò tí à ń gbé. Láti ìletò dé ìletò tí ẹ ti ń wò mí, láti ìlú dé ìlú tí ẹ ti ń wò mí, láti orílẹ̀-èdè tí ẹ ti ń wò mí yẹn, mọ́mì dáàdì, ìbínú Ọlọ́run lórúkọ Jésù kò ní wọ́ sí orí yín. Ìbínú Ọlọ́run lórúkọ Jésù mo ní kò ní wọ̀ sí orí yín. Ìbínú Ọlọ́run ṣẹlẹ̀ ní àwọn ìlú kan lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí. Nípa pé kí ni ohun tí wọn ò lérò ló wọlé tọ̀ wọ́n, ó ti wá ń di general báyìí, ó ti ń káàkiri báyìí. Àwọn ìlú tó jókòó rẹ̀ jẹ́jẹ́ wọ́n tún kó bọ̀ wá bá wọn. A ó gbàdúrà fún ìlú tí a wà ní, àwa náà dẹ̀ gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà tí wà yìí, torí pé wọ́n ní tí apá bá kún tán ìmọ̀ tó há ni. Lórúkọ Jésù, ìbínú Ọlọ́run kò ní wá sí orílẹ̀-èdè yín. Ẹ jẹ́ a gbàdúrà, ẹ jẹ́ a tẹríba. Ọlọ́run májẹ̀mú, Olúwa dáríjì mi. Tá a bá rí agbára ìbínú ní orílẹ̀-èdè tí mo wà yìí, èyí tó ń fa wàhálà àti ìdààmú lọ́wọ́lọ́wọ́, ní orúkọ Jésù Kristi, Olúwa dáríjì. Ẹ gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú agbára ìbínú rẹ ní orúkọ Jésù, Olúwa dáwọ́ rẹ̀ dúró ní orílẹ̀-èdè mi, ní ìlú Nàìjíríà tí mo wà lọ́wọ́lọ́wọ́, ní orúkọ Jésù. Má jẹ́ á rí ìbínú rẹ ní gbogbo àgbáláyé tí ẹ ti ń wò mí yẹn. Ọwọ́ ìbínú Ọlọ́run alààyè ní orúkọ Jésù, Olúwa kó dáwọ́ rẹ̀ dúró. Ọwọ́ ìbínú Ọlọ́run alààyè ní orúkọ Jésù, Olúwa kó dáwọ́ ẹ̀ dúró ní orúkọ Jésù Kristi. Ìbínú Ọlọ́run kò ní wá sí inú ilé yín. Tá a bá rí ẹnikẹ́ni ọ̀kankan èyí tó sọ pé agbára ẹ̀mí òkùnkùn lòun lò láti lè mú ẹ̀mí ìbínú wá sí inú ayé yín, tàbí wá sí orílẹ̀-èdè yín, tàbí wá sí ìletò yín, lónìí ní orúkọ Jésù, Olúwa jẹ́ wọ́n gbèrè tìjú. Ẹ gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o, tá a bá rí agbára ìbínú tí ènìyàn lè mú ọwọ́ rẹ̀ wá sí orílẹ̀-èdè tàbí sí inú ilé yín, sínú ayé yín tàbí sínú ayé àwọn ọmọ yín, lónìí ní orúkọ Jésù, Olúwa kó jẹ́ wọ́n gbèrè tìjú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú ó yá fi àṣẹ dá wa lóhùn. Ọwọ́ ìbínú ní orúkọ Jésù ó yá kó kúrò nínú ayé yín, kó kúrò ní orílẹ̀-èdè yín, kó kúrò ní àárín ìgbéyàwó yín, kó kúrò ní ìletò àti orílẹ̀-èdè tí ẹ ti ń wò mí yẹn. Lórúkọ Jésù, ẹ̀ ní rí ìbínú Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á tún sọ fún Ọlọ́run lọ nínú ìpele mìíràn. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa o, mo gbà fún Sátánì àtàwọn ọmọ ogun láti ba ayé mi jẹ́. Ẹ rí, ìkà Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ a fi ọ̀rọ̀ wọn wé ohun tí ò wúlò nínú ayé, ohun tí ò wúlò nínú ayé la fi ọ̀rọ̀ wọn wé.
ṣùgbọ́n wọ́n máa wá ẹlòmíràn láti kópa, wọ́n máa wá ẹlòmíràn láti ṣe kíni, láti kókún ara wọn, láti lè ṣe kíni, láti lè bà ìrìn àjò èèyàn jẹ́. Wọn ò lè dá sọ fún èèyàn dáde, wọn ò adẹ́tẹ̀ ni wọ́n, adẹ́tẹ̀ ni àwọn ọ̀ràn yìí. Wọn ò lè fún wàrà, ṣùgbọ́n tó bá ti fún wàrà tiẹ̀ tó gbé sínú gbá, wọn á dànù, wọn á dẹ̀ tún fọ́ igbá nì. Ẹ já sọ fọ́lọ́run, Olúwa gbà mí lọ́wọ́ adẹ́tẹ̀ ènìyàn, adẹ́tẹ̀ ènìyàn tó yẹ pé kì í ìrìn àjò rẹ̀ gan kò ní ìtumọ̀ mọ́. Má jò ráyè dá wàrà mi nù, má jò fọ́ igbá wàrà mi mọ́ mi lọ́wọ́. Ọlọ́run dójú ti adẹ́tẹ̀ ènìyàn nínú ayé mi àti ìrìn àjò ayé mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹ̀mí adẹ́tẹ̀ ènìyàn yìí, mọ́mì dáàdì, nínú ìrìn àjò ayé yín, ní orúkọ Jésù mo ní wọn ò ní ráyè mọ́. Gbogbo ẹ̀mí adẹ́tẹ̀ tó lọ lóhun ọ̀dà wàrà ayé náà tàbí fọ́ igbá wàrà ayé, tó ní afọ́jú lòun, òun lè fọ́ àwo kóhun tó fọ́, òun ti fọ́jú kóhun tó fọ́ àwo pẹ̀lú. Mọ́mì dáàdì, lórúkọ Jésù wọn ò ní ráyè nínú ayé yín. Ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Gbogbo ẹ̀mí tó jẹ́ pé ẹ̀mí rẹ̀, ẹ̀mí ibi ni ní gbogbo ìgbà, ọ̀rọ̀ ibi ló wà ní inú rẹ̀, ètè èké, ètè ìkà níbẹ̀ nínú rẹ̀, ní orúkọ Jésù kò ní ráyè nínú ayé yín. Mọ́mì dáàdì, lórúkọ Jésù wọn ó gbèrè tìjú, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já tún gbàdúrà yìí. Ọlọ́run májẹ̀mú o, Olúwa ò, ẹ rí pé oṣù kẹtàlá tó ti wà yìí, òun náà ti tún ń lọ. Ohun tó yẹ kí n tètè ṣe, Ọlọ́run dá ọwọ́ mi lé. Ẹ mọ̀ pé àwọn kankan wà tó jẹ́ ògo ńlá tó yẹ kẹ́ ẹ tètè ṣe, ṣùgbọ́n tí Ọlọ́run ẹ̀ tí ì dá ọwọ́ yín lé. Ọlọ́run májẹ̀mú ohun tó yẹ kí n tètè ṣe, Olúwa dá ọwọ́ mi lé. Ògo ńlá tó yẹ kí n tètè rí, ògo ńlá tó yẹ kí ó tètè tẹ̀ mí lọ́wọ́, ṣùgbọ́n tí ètí wá sí ọwọ́ mi, Ọlọ́run májẹ̀mú ó yá ṣàwárí ẹ̀gbẹ́ lé mi lọ́wọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú o, ògo tó yẹ kẹ́ ẹ tètè rí lónìí ní orúkọ Jésù, ògo tó yẹ kẹ́ ẹ tètè gbà, ògo kárẹ̀ tó yẹ kẹ́ ẹ tètè gbà. Mọ́mì, lórúkọ Jésù, Olúwa yóò gbà á lé yín lọ́wọ́. Ògo tó ti pẹ́ tí ẹ ti ń béèrè fún ni, Ọlọ́run ti ṣàwárí rẹ̀ láti gbé lé yín lọ ní orúkọ Jésù. Olúwa kó gbé fún yín. Ògo yín ní orúkọ Jésù Kristi, abánidẹ́gbọ̀n ò ní dẹ́gbọ̀n ẹ̀mọ́ yín lọ́wọ́. Lónìí ní orúkọ Jésù, ògo yín yóò tàn, ìràwọ̀ yín yóò sì bú jáde, torí ẹ̀rí ọwọ́ Ọlọ́run. Mọ́mì dáàdì, ilé ẹ̀rí ọwọ́ Ọlọ́run, torí ọwọ́ Ọlọ́run tó ń tún ayé ènìyàn ṣe, tó ń fa ayé ènìyàn sókè, ní orúkọ Jésù yóò fa ayé yín lọ́wọ́ sókè. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ tún lọ gbàdúrà yìí. Mọ́mì kan ni mò ń wò yìí, wọ́n lọ́jọ́ ti pẹ́ táwọn ti ń sunkún béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin ni ẹ máa sọ ohun tí ẹ fẹ́ kí Ọlọ́run kó ṣe nì. Kọ́dún kó tó kọjá ní orúkọ Jésù, ọlẹ̀ ayọ̀ yóò sì sọ nínú yín fún tẹ́ béèrè fún yẹn. Kì í ṣe tó bá bímọ nìkan lọ́lẹ̀ ayọ̀ sọ nínú ẹ̀. Ẹni tó ń retí lẹ́tà ayọ̀ lóhun rere, ẹni tó ń retí ògo ńlá àti ìràwọ̀ tó péye, ìràwọ̀ tó péye dẹ̀ ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ẹ̀mí kan rèé, àwọn arógo bògo jẹ́ àwọn arógo síwájú ológo, àwọn arógo tògorì. Àwọn kan tó yẹ pé ògo tó bá ti ń tàn làwọn máa ń tẹ̀ rí pé kò gbọdọ̀ gbérí. Àwọn yẹn la máa fi bó lórí ìrìn àjò ayé wa. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run ohun tí ẹ̀ ń béèrè lọ́tọ̀ọjọ́ tó ti pẹ́ yẹn. Ọlọ́run májẹ̀mú ọdún yóò gbọdọ̀ bọ́ máa yín lọ́wọ́. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ohun tí ẹ ti béèrè lọ́tọ̀ọjọ́ tó ti pẹ́, mọ́mì lórúkọ Jésù ọdún yóò ní bọ́ máa yín lọ́wọ́. Mọ́mì lórúkọ Jésù ọdún yóò ní bọ́ máa yín lọ́wọ́. Ohun tí ẹ ń béèrè láti ọjọ́ tó ti pẹ́ yẹn, lórúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́. Ẹ fò fáyọ̀ lórí rẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já tún sọ fún Ọlọ́run gbogbo ẹ̀mí arógo bò gẹ́gẹ́, gbogbo ẹ̀mí arógo síwájú ológo. Ọmọ ológo náà wọ́n máa wá kiri o. Wọ́n á ti mọ̀ pé ẹni tí ológo òun èé wá káàkiri. Ṣùgbọ́n ọmọ tó mọ̀ pé ọmọ ológo rèé, ìkàdílé ò ti rí náà rí ògo nì. Wọ́n sì ti mọ bó ṣe bright sí, bó ṣe wá bright yẹn, àwọn sì rèé epo ni wọ́n gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin dàbí aláṣọ funfun tí ò gbọdọ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ elépo. Mọ́mì ẹ dàbí aláṣọ funfun dáàdì tẹ́ ẹ gbọdọ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ elépo.
ṣùgbọ́n epo làwọn gbé lọ́wọ́, epo pupa ni wọ́n gbé lọ́wọ́. Sẹ́pẹ́ ilẹ̀ mọ̀ sá fún wọn kó má bàa sọ kíni, wọ́n má bàa sọ ògùn náà ògo yìí sínú omi. Ẹ jẹ́ á sọ fọlọ́run, Ọlọ́run gbà mí lọ́wọ́ ìka ènìyàn. Ìfẹ́ mọ ibi tó wù kó ti wá, lọ́wọ́ ìka ènìyàn arógo síwájú ológo arógo tògo rèé tó jẹ́ pé ẹ̀mí epo pupa ló gbélé láti dà sí aṣọ funfun. Ọlọ́run gbà mí má jẹ́ wọ́n dàpọ̀ sí àlà mi. Ọba májẹ̀mú gbà mí má jẹ́ wọ́n dàpọ̀ sí àlà mi. Aláàlá ni mo jẹ́ níwájú rẹ̀, má jẹ́ wọ́n dàpọ̀ sí àlà mi. Ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú aláàlá nìyẹn. Gbogbo ẹ̀mí tó gbé epo pa lọ láti fẹ́ bà yín láyé jẹ́, gbogbo ẹ̀mí tó gbé epo pa lọ láti fẹ́ bà aṣọ white yín jẹ́, ní orúkọ Jésù Olúwa yóò gbàgbà lọ́wọ́ wọn. Mọ́mì wọn ó gbèrè tìjú, dáàdì wọn ó gbèrè tìjú ni, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Àwọn kan wà tẹ́pọ̀ tó bá ń bá wọn rìn tó ń bá wọn ṣe, ìrìn àjò rẹ̀ máa fà sẹ́yìn ní gbogbo ìgbà ní. Ìrìn àjò èèyàn máa fà sẹ́yìn ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tó bá pa wọ́n tó dín ògo rẹ̀ dúró. Bẹ́ẹ̀ ni dádì, bẹ́ẹ̀ ni mọ́mì, kódà báwọn gánmọ̀ mọ̀ sá fún ọ, máa jẹ́ wọ́n bá ti hàn lọ. Nítorí pé kíni, Ọlọ́run ti ṣe kíni, ó ti sàlámù kó là yín nù. Ó ti yà yín yẹ ìṣó, ó ti yà yín ya Sátánì. Ẹ má wulẹ̀ tó fọwọ́ ara yín ṣe kíni, fà wọ́n mọ́ra. Ẹ má fọwọ́ ara yín ṣe kíni, fà wọ́n mọ́ra ní tútúláàsì. Toró ní ohun tó Ọlọ́run fẹ́ fàyọ níbẹ̀ ni. Ọlọ́run kì í ṣe nǹkan kó má fi àyọ pẹ́lẹ̀. Ó dẹ̀ máa ń ní ìdí. Ṣé kò wá ní ìdí bí? Ṣé ó fi mú yín dé ìlú tí ẹ wà nìní? Ó ní ìdí tí Ọlọ́run fi pèsè ìlú yẹn fún yín. Ó ní ìdí nígbà náà. Ó ní tọ́lọ́run fẹ́ fàyọ nínú ayé yín ni. Ó ní ògo tọ́lọ́run fẹ́ mú jáde nínú ìrìn àjò ayé yín. Ṣùgbọ́n bó ṣe wá ṣe èyí, ṣé ògo tó wáyé ká ẹ ti rí ní ìlú iṣẹ́ ẹ ti rí? Àwọn ẹ̀mí ni ẹ̀mí arógo síwájú ògo, àwọn ẹ̀mí tí ò fògo fún Ọlọ́run, tí ó jẹ́ pé ìfògo fún Ọlọ́run gan kò sí nínú ìrìn àjò ayé wọn. Àwọn lẹ̀ ń bá rìn ni. Ẹ sì sọ ìrìn ara yín. Mọ́mì, ẹ sọ ìrìn ara yín, ẹ sọ ìlékè ara yín ní àkòyé. Ẹ sọ ẹni tẹ́ ẹ lè bá sọ̀rọ̀, ẹ tẹ́ni tẹ́ ẹ lè bá ṣe. Ẹ rí pé bẹ́ẹ̀ ṣe ń bá wọn ṣe tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe kíni, wọ́n ń ro èrò ibi. Ẹ wá wò pé lórí ọ̀rẹ́ ọ̀rẹ́ pọ̀ nítòótọ́, ṣùgbọ́n ní pọ̀ ju ọ̀rẹ́ lọ fún yín ni. Bẹ́ẹ̀ ni mọ́mì, bẹ́ẹ̀ ni dádì. Ebe rí pé àwọn tẹ́ ẹ mú débi iṣẹ́ yẹn gan ni wọ́n ń ṣe gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ láti jẹ́ kí wọ́n lé yín kúrò níbi iṣẹ́ yìí. Àwọn tẹ́ ẹ mú débi iṣẹ́ tẹ́ ẹ wọ́nà pé kí wọ́n máa wá àtijẹ àti mú, pé kébí mọ́ pa wọ́n, tẹ́ ẹ mú wọn mọ́ra, tẹ́ ẹ ṣe wọ́n bí ọ̀rẹ́, àwọn náà ni wọ́n tún wá gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ fún ẹ̀yin yìí. Àwọn ni wọ́n wá gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ fún yín níbi iṣẹ́ yìí. Àwọn náà fẹ́ kí wọ́n lé yín kúrò níbi iṣẹ́ yẹn kó lè bàjẹ́ tiwọn. Ẹgbẹ́ èrè kí ni wọ́n fi jẹ níbẹ̀? Ìṣẹ́jú kan ìrìn àjò ayé wa ṣe rí nígbà tí wù ká lọ ẹgbẹgbẹ̀rún ọdún tó. Kódà tí wọ́n bá bi wá ní pé ṣáadé ilé ayé rí, àánì ilé ayé, a lè sọ pé àkọjá bẹ̀ bóyá ní ìṣẹ́jú kan. Àwọn mọ̀lẹ́ka wọn máa bèèrè lọ́wọ́ wá pé àmọ̀ lówó ọmọ bímọ. Ọmọ rẹ̀ máa ṣe kan kì í máa ṣe méjì, kì í máa ṣe mẹ́rin. Ọmọ rẹ̀ máa pa ọmọ bímọ tó 9 oṣù lọ kọjá bẹ̀ ìṣẹ́jú kan. Ṣé ilé ayé èèyàn lè yóò mọ wá dì mọ́yà? Ṣé ilé ayé èèyàn ló wá ń dì mọ́yà tó jẹ́ pé ẹni tó ràn ọ́ lọ́wọ́ tó ṣàánú ẹ̀ pé kébí má pọ̀ kó mọ́ra rẹ̀, kí wọn náà lè bá àrọ́wọ́ yọ kó lè máa tọ́jú àwọn òbí rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ eléyìí ló wá tún ṣe gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ rẹ̀. Ó tiẹ̀ wá ro ọjọ́ kan tó tiẹ̀ ṣe rere fún ọ rí. Ó ro ọjọ́ kan tí ẹni ṣoore fún ọ rí. Àwọn ènìyàn lè mú ọ bínú nípasẹ̀ ọ̀rọ̀ ẹnu wọn. Èmi tí mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gan máa gbọ́. Àìmọye ọmọ ìjọ ẹni tí ò tọ́, ẹni tí ò yẹ láyé láti sọ ọ̀rọ̀ kó fèsì èèyàn kó sọ̀rọ̀, yóò sọ̀rọ̀ báyìí Olúwa sì máa sọ sí mi létí pò gbọ́dọ̀ dá lóhùn.
màmá rẹ́rìn-ín. Ó dá ká ní ìṣítí Ọlọ́run alààyè kọ́lọ́run máa bá wa sọ̀rọ̀. Tí àwọn ọjọ́ mi bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi báyìí, màmá wò Olúwa máa sọ pé ò gbọ́dọ̀ fèsì. Torí òun mọ̀ pé ohun tó ń gbénú rẹ ju ohun tó ń gbénú ayé lọ, yóò máa lọ́ọ̀ gbọ́dọ̀ fèsì. Màmá wá rẹ́rìn-ín. Kò wá ní yẹ̀wò ìtumọ̀ ẹ̀rín tí mo máa ń rín, kò mọ́ nímọ̀ pé Ọlọ́run ló sọ fún mi pé kí n má fèsì. Torí agbèjà kẹ́rù ó bẹ níjà ni. Yóò gbèjà ju bẹ́ẹ̀ mi gán ṣe lérò lọ, ibi tí wọ́n rán dé yóò jíṣẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ṣé bẹ́ẹ̀ ló ti fẹ́ ló fẹ́ gbìjà ara rẹ? Mọ́mì, ṣé bẹ́ẹ̀ lẹ́lẹ́ fẹ́ gbìjà ara yín? Ẹjọ́ ṣe kéńtà tiẹ̀. Ẹjọ́ wò wú pé bóun ṣe bẹ́ẹ̀ ṣe mú débi iṣẹ́ ẹ̀yin gan ló fẹ́ sílé. Ẹ lórí ká ẹ sọrí nítòótọ́ ṣùgbọ́n ẹ lórí kí wọ́n sọpẹ́. Ẹ lórí ká ẹ sọrí fún àwọn ènìyàn ṣùgbọ́n wọn ẹ lórí kí wọ́n sọpẹ́. A jẹ́ pé ọpẹ́ yín bẹ ní ọwọ́ Ọlọ́run alààyè, èyí tí ó ṣe fún yín àti èyí tí ó ṣe fún àwọn ọmọ yín. Oore àánú tí ẹ ń ṣe yẹn ibì kan láti máa gbà á. Ó lè jẹ́ pé àwọn ọmọ ni ó máa gba oore yìí, ni ó máa gbà àánú yìí, ni ó máa gba ìṣerere èyí tí ẹ ṣe yẹn. Ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ wá kó ara yín ní ìjánu pẹ̀lú wípé ẹ má bá wọn sọ̀rọ̀ ẹnu ara yín mọ́ níbi iṣẹ́ yẹn, nítorí pé kí ni ọ̀tá ti pọ̀ ju ọ̀rẹ́ lọ fún yín. Ẹ̀yin náà rí pé wọ́n ti kóra wọn jọ pọ̀ ni, wọ́n ti ṣera wọn ní ọ̀kan. Wọ́n sì ní bá a ṣe sòní ńlá ṣe ṣe ọ̀la. Wọ́n ti kóra wọn jọ pọ̀ ní ibi iṣẹ́ nì. Wọ́n ti kó ara wọn jọ pọ̀ fún lé orúkọ yín, lé orí ayé yín. Wọ́n wá yọ tọlọ́run alààyè sílẹ̀. Lórúkọ Jésù mọ́mì, ẹ ò ní gbèrè ìtìjú. Bí adìẹ wọn bá ṣe ogún sọgbọ̀n lórúkọ Jésù, àgọ́ Ọlọ́run májẹ̀mú ni ó dè wọn mọ́lẹ̀. Gbogbo ọwọ́ àánú tẹ́ ẹ nà sí wọn ṣùgbọ́n tí wọ́n náwó ibi yẹn, àwọn ni wọ́n fi ibi wọn pamọ́. Àwọn ni wọ́n ní ibi wọn tí wọ́n padà rí. Kìkìdá ká ẹ ṣe kí ni? Ẹ̀yin ẹ sá ti pé níwájú Ọlọ́run tó pè yín. Ẹ pé níwájú Ọlọ́run tẹ́ ń tẹríba fún. Ẹ pé níwájú Ọlọ́run tẹ́ ń ké pè. Mọ́mì, lórúkọ Jésù Olúwa yóò gbé lékè níbi iṣẹ́ yẹn. Dádì, mo lÓlúwa yóò gbé lékè níbi iṣẹ́ yẹn. Ẹ jẹ́ kí àwọn ọ̀rẹ́ yẹn ṣe kí ni kí wọ́n pera wọn jọ, wọ́n di ọ̀kan lé yín lórí. Ọlọ́run bẹ láàyè yóò gbìjà yín ju bẹ́yìn náà ṣe lérò lọ. Ẹ jẹ́ gbàdúrà lórí eléyìí. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbogbo ènìyàn tó fara sin ṣùgbọ́n ọ̀rẹ́ lẹ pè wọ́n, ṣùgbọ́n wọ́n fara sin ìkà níwọ̀n ìwà ìkà ló wà ní inú wọn. Wọ́n ṣe gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ fún yín níbi iṣẹ́ láti jẹ́ pé kí wọ́n lé yín kúrò. Ọlọ́run májẹ̀mú Olúwa jẹ́ wọ́n gbèrè tìjú ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo ẹ̀mí tẹ́ ẹ ṣoore fún níbi iṣẹ́ tó yẹ pé òun náà ló tún wá ṣe kí ni ló ṣe lẹ́nìí láti jẹ́ kí wọ́n dá yín dúró. Mọ́mì, lórúkọ Jésù yóò gbèrè tìjú. Ìtìjú àti ẹ̀sín gan ni yóò bá kúrò ní ìlú tí ó wà yẹn. Mọ́mì, ẹ gbà bẹ́ẹ̀. Ìtìjú àti ẹ̀sín ìní yóò bá kúrò ní orílẹ̀-èdè ìlú tí ẹ wà nì. Nítorí ọ̀rọ̀ ẹ̀sín àti ìtìjú tó lérò yẹn, òun ni yóò ṣẹ̀sín, òun ni yóò sì gbèrè tìjú. Bó ṣe lérò sínú ayé yín kò ní rí bẹ́ẹ̀, nítorí pé kí ni ọwọ́ tẹ́ fi fà á mọ́ra, nǹkan kó fi fà yín. Ẹ̀rí pé ọwọ́ tẹ́ fi fà á mọ́ra, òun fọwọ́ tí ẹ fi tì yín dànù ni. Ó wá ń so pọ̀ mọ́ àwọn tó jẹ́ ọ̀rẹ́ fún yín láti jẹ́ pé kí ni kí wọ́n lè bá pọ̀ lé yín lórí. Bó ṣe ṣòní wọ́n ṣe sọ̀lá tó ṣe fẹ́ yẹn wọ́n tún ṣe fóun náà. Ó ti gbàgbé ni ó lọ́lọ́run ẹ̀san, ó lọ́lọ́run owó. Bàbá yẹn kò bímọ ṣùgbọ́n orúkọ ọmọ tó bí náà ni ẹ̀san. Ó lọ́lọ́run ẹ̀san, ọlọ́run owó lòun á máa gbẹ̀san ọmọ láti ara ọmọ, láti ìran kìíní. Ẹ wá wo ìran tó gbé lọ lọ́hùn. Ó ní nígbà tí Ọlọ́run bá ń gbẹ̀san lára ẹlòmíràn, ojú àrò abiyamọ. Àwọn abiyamọ tí wọ́n bá wá rí pé kí ló wá dé tọ́rọ̀ lágbájá dojúrú báyìí, ojú ọmọ ro wọn, àánú ọmọ ṣe wọn. Wọn ò ní mọ̀ pé Ọlọ́run ẹ̀san ló dé tó ń gbẹ̀san yín lára wọn. Lórúkọ Jésù mọ́mì, Olúwa yóò gbẹ̀san yín lára àwọn ọ̀tá yín. Àǹtí mi, Olúwa yóò gbẹ̀san yín lára àwọn ọ̀tá yín. Dádì mi, Olúwa yóò gbẹ̀san yín lára àwọn ọ̀tá yín. Bó ti wù kí wọ́n pọ̀ tó lórúkọ Jésù wọ́n gbèrè tìjú ni. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ lọ tún gbàdúrà yìí. Ọlọ́run májẹ̀mú ògo ńlá ni òbèrè kọ́dọ̀ ètò parí. Olúwa fún mi ní ògo tuntun bẹ lọ́wọ́ ọ̀run Elédùmarè, ẹni tó bá wù ló ń fi fún. Ọba májẹ̀mú yá fún mi ní ògo tuntun.
ògo ńlá mo bèrè lọ́wọ́ Ọlọ́run Elédùmarè bàbá mi àti Ọlọ́run mi. Ògolo ẹ sì rí ẹ̀mí gígùn fi lògo náà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ já lọ tún gbàdúrà kan yìí ká tó gbàdúrà lórí yẹn já sọ fọ́lọ́run Ọlọ́run gbà mí Ọlọ́run gbà mí gbogbo àwọn àìsàn tí wọ́n ṣe ń wórúkọ fún ẹ rí i pé kòrónà yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wọ́kọ fóun náà ni ìgbà náà wọ́n máa wò pé ó kò kòrò ó kò lè yàbàrá pẹ̀kí lóko kò lè yàbàrá. Ọlọ́run má jẹ̀mú gbogbo àìsàn tí ò lórúkọ tí wọ́n ṣẹ̀ ń wórúkọ fún yìí má jò ó ṣe mí má jò ó sàn ọmọ mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù gbogbo àwọn àìsàn tí wọ́n ṣẹ̀ ń wórúkọ fún Ọlọ́run má jò ó ṣe mí má jò ó ṣe àwọn ọmọ mi má jò ó ṣe mí má jò ó ṣèràn mi mọ́ mi dáàdì lórúkọ Jésù kò ní ṣe yín kò ní ṣe àwọn ọmọ yín kò ní ṣe yín kò ní ṣe ìran yín lórúkọ Jésù àìsàn ibi kò ní wọlé tọ̀ yín ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú fi àṣẹ dá wa lóhùn ọba àwọn ọba fi àṣẹ dá wa lóhùn akọ̀mọ́tìkàlẹ́yìn fi àṣẹ dá wa lóhùn lórúkọ Jésù gbogbo wàhálà ìdààmú lójú ọ̀nà wa ní orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú ya bá wí gbogbo ọwọ́ ibi ọwọ́ wàhálà nínú ìrìn àjò ayé wa lónìí ní orúkọ Jésù ó yá jẹ́ kó gbèrè tìjú lórúkọ Jésù wọn gbèrè tìjú ni gbogbo àwọn ìsàn àbádì lórúkọ Jésù kò ní ṣe yín kò ní ṣèràn yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. nínú ìpele àdúrà mi nìyẹn ẹ já sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ohun tó tọ́ sí ayé mi Ọlọ́run má jẹ́ wọ́n fi ṣàpínlẹ̀ ògo kan tọ́ sí ayé yín mọ́mì dáàdì ògo kan tọ́ sí ayé yín nílùú tí ẹ wà ní ṣùgbọ́n kàràn tí wọ́n fi fún yín ẹlòmíràn ni wọ́n fi lé lọ́wọ́ ẹ̀yin náà máa pọ̀ ògo kan tọ́ sí yín ògo kan yẹ ayé yín tó yẹ kí wọ́n fi lé ayé yín lọ́wọ́ ògo kan yẹ ayé yín tó yẹ kí wọ́n fún ayé yín Ọlọ́run má jẹ̀mú ògo tó yẹ yín yẹ ayé yín ògo tó yẹ mí náà yẹ ayé mi ní orílẹ̀-èdè tí mo wà yìí ní ìlú tí mo wà yìí gan ní ìlú tí ẹ wà yẹn gangan ògo tó yẹ yín tó tọ́ sí yín ògo tó yẹ wọ́n fi lé yín lọ́wọ́ ṣùgbọ́n tẹ̀ ń bèrè ní ọjọ́ tó ti pẹ́ Olúwa kó gbà á fún yín ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù ògo tó yẹ yín tó tọ́ sí yín ògo tó yẹ yín tó yẹ ayé yín lórúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ ògo tó yẹ yín tó tọ́ sí yín ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn ní orílẹ̀-èdè tí èmi náà wà yìí lórúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ mọ́mì ògo tuntun Olúwa yóò gbà fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ògo tó dára mẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó bá dẹ̀ wọ Ọlọ́run ló ń fi fún ẹ̀jẹ̀ àsọ fọlọ́run Olúwa jáyé mi ó wù ọ́ aṣọ abẹ́ni ẹ̀mọ́ jáyé mi ó wù ọ́ nígbà ayé wa bá wù Ọlọ́run yóò sọ ohun tó yẹ fún ayé wa Ọlọ́run jáyé mi ó wù ọ́ ọba àwọn ọba jáyé mi ó wù ọ́ a lè dárúkọ wà ẹ mọ̀ pé àìmọye ìyá ló ń bí ọmọ ṣùgbọ́n kò pọ́sibù kó kọ ìyá kan kó papọ̀ bó kọ ìyá bá ti papọ̀ kò pọ́sibù kó kọ èèyàn ọmọ náà tó papọ̀ ẹjẹ́ sọ fọ́lọ́run èmi lágbájá ọmọ ti lágbájá Ọlọ́run jáyé mi ó wù ọ́ kó o lè bá aṣọ tuntun fún mi Olúwa jáyé mi ó wù ọ́ kó o lè bá aṣọ tuntun lé mi lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú o Olúwa jáyé mi ó wù ọ́ kó o lè bá aṣọ tuntun fún mi ọba àwọn ọba jáyé mi ó wù ọ́ kó o lè bá aṣọ tuntun lé mi lọ́wọ́ lórúkọ Jésù ayé yín yóò wù Ọlọ́run ohun tó wù ayé yín tó yẹ káyé yín yẹ fún ohun tó tọ́ sí ayé yín lórúkọ Jésù nígbà tí ayé bá wù Ọlọ́run tán lórúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́ mọ́mì Olúwa yóò fi lé yín lọ́wọ́ ohun tó tọ́ sí ayé yín ohun tó wù yín wọ ayé yín tẹ́ ẹ mọ̀ pé tó tọ́ sí ayé yín rè lónìí ní orúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ mọ́mì ẹ rí ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ohun tó tọ́ sí ayé yín tó yẹ káyé yín yẹ fún lórúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Olúwa fàṣẹ dá wa lóhùn ọba àwọn ọba fi àṣẹ dá wa lóhùn ohun tó yẹ mọ̀mọ́ bàbá yìí tó tọ́ sí ayé wọn dáàdì
ẹni ọmọ ló tọ́tọ́ sí ayé yín tó jẹ́ pé àwọn èèyàn ti fi ń kẹ́gàn yín mọ́mì ẹni ọmọ ló tọ́ sí yín tó jẹ́ pé ayé fi ń kẹ́gàn yín lórúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́ ọmọ májẹ̀mú ọmọ ìlérí ayọ̀ Ọlọ́run yóò fi lé yín lọ́wọ́ inú yóò yẹ fóyún ẹ̀yin yóò yẹ fún ọmọ ohun tó wá wù ẹ̀yin yòókù wù ayé yín ní ìlú àti ìletò tí ẹ wà yẹn lórílẹ̀‐èdè tí ẹ wà yẹn lórúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́ ọkàn yóò sì balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já lọ nínú ìpele àdúrà mìíràn ẹ já lọ nínú ìpele àdúrà mìíràn ẹ já dorí wa mú. Ó ní ìbọ̀dé ò dá o kò mọ̀ dá fọ́mọ Ọlọ́run Jésù orí mi máa gbà o ẹlẹ́dá mi máa gbà ìbọ̀dé ò dá o ẹ sọ fún Ọlọ́run orí mi má gbàbọ̀dé fún mi orí mi má gbàbọ̀dé fún mi orí mi má gbàbọ̀dé fún mi ẹlẹ́dàá mi má gbàbọ̀dé fún mi ìbọ̀dé ò dá má gbàbọ̀dé fún mi má jẹ́ bọ̀dé ó wọnú ayé má jẹ́ wọnú ayé àwọn ọmọ mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ́ mú o ìbọ̀dé ò dá Olúwa mú ìbọ̀dé kúrò nínú ayé mi má jẹ́ orí mi ó gbàbọ̀dé bí mọ́mì bí ẹ ṣe fọ́kàn orí yẹn ní orúkọ Jésù orí yín ò ní burú ẹlẹ́dàá yín ò ní gbàbọ̀dé bí ibi ò ní ṣẹlẹ̀ sí yín ibi ò ní wọlé tọ̀ yín ibi ò ní dúró dójú ọ̀nà fún yín lórúkọ Jésù ibi ò ní wọlé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á tún sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o wá gbé ènìyàn kan dìde fún mi ṣé ẹ rí àwọn aláàánú ń bẹ o aláàánú kan ṣoṣo tó jẹ́ ẹgbẹgbẹ̀rún ènìyàn ló ń bẹ nínú ayé yìí Ọlọ́run mo fẹ́ kó o lo ènìyàn kan fún mi èyí tó jẹ́ pé oore tí bẹ lọ́wọ́ rẹ̀ ò ní ìgbìmọ̀ kò ní kọmitì nínú èyí tó jẹ́ pé oore tí bẹ lọ́wọ́ rẹ̀ kò ní ìgbìmọ̀ dádì kò ní kọmitì nínú Ọlọ́run kó gbé dìde fún ayé yín ṣé àwọn pa ayé yín yẹ fún àánú ó yẹ fún ayé ènìyàn kan tí ó ràn ayé yín lọ́wọ́ èyí tí ó mú ìsun omi lọ sí ibi ìsun omi tí ò ní tán mọ́ èyí tí ó mú ìsun omi lọ sí ibi ìsun omi tí kì í gbẹ mọ́ láíláí Ọlọ́run ó yá rán sínú ayé yín ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má dàbò Olúwa rán ènìyàn ńlá kan èyí tí ó ràn ayé yín lọ́wọ́ tí ó fa ayé yín lọ́wọ́ sókè èyí tí ó mú ayé yín já gbangba èyí tí ó mú ìsun omi tí ò ní tán mọ́ èyí tí ó mú ìsun omi yín tí ò ní gbẹ mọ́ Ọlọ́run má jẹ̀mú ya kó rán sí ayé yín ọba àwọn ọba yá kó rán sí ayé yín Ọlọ́run yá kó rán sí ayé yín ìsun omi yín ní orúkọ Jésù kò ní gbẹ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ á tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí i tí a bá sọ̀rọ̀ nípa ìsun omi Ọlọ́run tó mú iyọ̀ tó fi dé omi òkun ó mọ̀ nídìí tó fi ṣe bẹ́ẹ̀ ó sì mú omi ọ̀sán mú dákẹ́ rọ́rọ́ mọ́mì ó nídìí tó fi ṣe bẹ́ẹ̀ Ọlọ́run yẹn sì ń bẹ láàyè síbẹ̀síbẹ̀ ó ń bẹ àfi tá a bá lè pè é tá a bá lè sìn bó ṣe yẹ ká sìn tá a bá pè bó ṣe yẹ ká pè Ọlọ́run ṣoore bíi ti àtijọ́ bẹ́ẹ̀ ni mo wí fún yín Ọlọ́run ń bẹ bíi ti àtijọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín dádì mọ́mì Ọlọ́run ń bẹ bíi ti àtijọ́ Ọlọ́run gbẹ̀bí àwọn tiẹ̀ àwọn tí ò bá sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ wọn tó sì sí ẹ̀jẹ̀ ní ọwọ́ wọn Ọlọ́run gbọ́ tiwọn ẹ jẹ́ sọ fọ́lọ́run èmi ọba tó pọ̀ ní ipá àti agbára àlólóore aláàánú èyí tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì mo fẹ́ nínú ayé mi mo fẹ́ kó ràn mí lọ́wọ́ mo fẹ́ sínú ayé mi kó dúró síbẹ̀ kó takú síbẹ̀ oore tó yẹ mí ayé mi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run má jẹ̀mú yá gbà á fún mi lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o olóore kan tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì ń bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba má jẹ̀mú yá gbà á fún mi oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì ń bẹ lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù ó yá fọ olóore mi hàn mí tí olóore mi ó rí mi kó wá mi fàwòrán àwọn olóore mi níbo lọ olóore yín wà ní orúkọ Jésù tí bá mú mi kò ní nísinmi dádì mọ́mì bólóore yín bá ń sùn kò ní ní ìgbádùn àwòrán yín ni kó mọ rí bígbà tó bá ń wo Jésù lórí igi àgbélébú oore yín tí bá ń bẹ ní ọwọ́ rẹ̀ ó yá kó ṣe fún yín Olúwa kó polóore yín jáde kó ràn yín lọ́wọ́ oore yín tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù Olúwa kó gbà fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àdúrà kan tó kù rèé lórí olóore náà ni
lórí ọláàánú náà ni ọlọ́run májẹ̀mú gbogbo ẹ̀mí tí máa tẹ̀lé olóore àwọn ẹ̀mí kan wà tó yẹ pé wọ́n máa tẹ̀lé olóore ni o tí wọ́n dàbí àwọn tí ó bá wọn kó fóònù tí ó kó fóònù tẹ̀lé olóore yín tó lóore bá ní ọ̀dọ̀ lágbájá mọ́ ń lọ ọ̀dọ̀ ìyá àdúrà Eriabanise ni yóò ní ìyá àdúrà Eriabanise ìyá dáadáa dúdú yẹn tí máa ṣe ohun olúwa lórí íńtánẹ́ẹ̀tì yẹn ó ní ṣé ìyá yẹn lọ fẹ́ ṣe lóore ẹ má mà ṣe é torí pé kí ni tẹ́ ẹ bá ṣe yóò tún máa béèrè míì bẹ́ẹ̀ bá ṣe kò ní mọ pẹ́ dù kódà kò ní pè yín jọ́kejì kó dúpẹ́ lọ́wọ́ yín ẹ má ṣe lóore àwọn ẹ̀mí kan nú o ìjà sọ fọlọ́run gbogbo ẹni tí ó jẹ́ alátakò oore mi lọ́dọ̀ olóore aláàánú mi ọlọ́run bá ránṣẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run yóò ránṣẹ́ ni iṣẹ́ tó ju ọjọ́ orí rẹ̀ lọ ní kọ́lọ́n gbélé lọ́wọ́ kọ́ mọ̀ yanjú ẹ̀ ọlọ́run o ẹlẹ́dàá mi o olóore aláàánú mi nígbà tí bá ń bọ̀ gbogbo ẹ̀mí tó bá pèrè ní ẹ̀mí alátakò tó lè dọ́dọ̀ olóore mi tó ní kọ́ mọ́ ṣe mí lóore olúwa bá ń gbéṣẹ́ lé lọ́wọ́ kọ́ yanjú rẹ̀ kọ́ mọ́ rojútu rẹ̀ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olóore aláàánú mẹ́ má jẹ́ alátakò ó tẹ̀lé gbogbo ẹ̀mí alátakò nídìí oore ní orúkọ jésù iṣẹ́ tí ò ní lè yanjú tán iṣẹ́ tó gbélé lọ́wọ́ tí ó yanjú tẹ́mi tí ẹ̀gọ́ ẹ̀ bọ́ sórí rẹ̀ lórúkọ jésù olúwa bá ń gbélé lọ́wọ́ kó má bàa ráyè nú ayé mi kó lè fa ayé mi lẹ̀ fún olóore mi bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù mọ́mì olóore aláàánú yóò ní ìgbìmọ̀ nínú olóore tèmi náà ò ní ìgbìmọ̀ nínú kò ní kọmitì nínú gbogbo ẹ̀mí tó lé lóhùn ó dúró tó lórí aláàánú wa ní orúkọ jésù olúwa yóò rán níṣẹ́ iṣẹ́ tó jọjú orí rẹ̀ lọ kò ìpọ̀jú èkó iṣẹ́ tó jọjú orí rẹ̀ lọ ètí ó yanjú ọlọ́run kó bá ń fi tá lọ́rẹ kọ́lọ́n bá ń gbélé lọ́wọ́ kó lè bàrà ètò wọnú ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù olúwa kó fi àṣẹ dá wa lóhùn ọba àwọn ọba kó fi àṣẹ dá wa lóhùn akọ̀mọ́tìkàlẹ̀ kó fi àṣẹ dá wa lóhùn lórúkọ jésù a ò ní gbèrè tìjú olóore aláàánú wa kò ní àtakò nínú àárí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù náà lè rí láti ẹnu yáàdó Eriabanise jp ìwọ́n bínú oru yẹn pọ̀ gan ìlú wa bí ó lágbára lórúkọ jésù àwọn onígbèrè tìjú ọlọ́run májẹ̀mú yóò dì wá mú mo dúpẹ́ mọ́mì mo rí ọwọ́ yín oru yẹn pọ̀ tẹ́ bá bí àwọn èèyàn wọ́n sọ fún pé ní nàìjíríà ń bí oru yẹn lágbára lórúkọ jésù oru àbádì ò ní mú wa oru àbádì ò ní mú wa lórúkọ jésù oru àbádì ò ní mú wa oru yẹn wọ́n tún gbòdì lára ẹlòmíì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ń làágùn ni ó sì ń bá wa láàmú ẹ̀rí tá a tún dánú ẹ̀ lórúkọ jésù oru àbádì ò ní mú wa wọn ò ní tí àmọ́lé fún alẹ́gbà fẹ́ gbá fún alóúnjẹ jésù olúwa wa àmín lórúkọ jésù mo dúpẹ́ láti bí wákàtí kan tẹ́ ẹ ti ń gbóhùn olúwa látẹnu ìyá àdúrà Eriabanise lórúkọ jésù olúwa yóò fàánú bẹ ayé wa olúwa yóò wà pẹ̀lú wa ọwọ́ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ yóò mú wa já gbangba ọwọ́ ọlọ́run yóò fà wá lọ́wọ́ sókè ohun tó yẹ wáyà ayé olúwa yóò ṣe fún wa a ó rí ọwọ́ ọlọ́run mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kásẹ́lì ẹ lè fẹ́ pé ìyá àdúrà Eriabanise jp sórí tẹlifóònù nọ́mbà wọn tẹlifóònù nọ́mbà náà rèé 07057842311 lẹ́ẹ̀kan sí 07057842311 tẹlifóònù nọ́mbà mi náà nìyẹn ó yá fún oníṣẹ́ ọwọ́ ẹ jẹ́ ká gbàdúrà wa àwọn oníṣẹ́ ọwọ́ àtòníṣẹ́ àtòníṣòwò ẹ jẹ́ àgbàdúrà lápapọ̀ orúkọ jésù olúwa kó tún iṣẹ́ yín ṣe olúwa kó tún ọjà yín ṣe ogun gbèsè olúwa kó fi bú mọ́mí ẹ̀ ò ní jẹ gbèsè ò ní tọ́ sí yín gbèsè ò ní kángun sí yín wọn ò ní fi gbèsè dẹ́yìn wò wọn ò ní fi gbèsè wá kí yín lé bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù fún àwọn tó ń gba àlejò tí wọ́n táwọn èèyàn máa ń pè fún àlejò pé afẹ́ rí lágbájá afẹ́ bá wọn da bísínẹ́sì pọ̀ ẹ jẹ́ ká gbàdúrà yìí orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ẹni tí ó jẹ́ ènìyàn gidi tí ó ràn yín lọ́wọ́
òun ẹ fẹ́ tẹlifóònù ayọ̀ yakọ ẹ máa gbà á mọ́mì ẹ gba tẹlifóònù ayọ̀ dáàdì ó yẹ gba tẹlifóònù ayọ̀ oore tó tọ́ sí ayé yín Olúwa kó ṣe fún yín mọ́mì ọkàn yín yóò balẹ̀ èèyàn rere ni yóò pè yín wọ́n ó dẹ̀ náwó fún yín bẹ́ẹ̀ ni yóò rí ògo yín ó tàn mọ́mì dáàdì ògo yín ó tàn débi tẹ́ ẹ fẹ́ nínú ayé bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò sì ní lè dọ́gbò ògo yẹn mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀mí Ọlọ́run wá ní kí n fi ilé fún àwọn oní tó máa gbàlejò yẹn ẹ jẹ́ kátàdé gbà yìí Olúwa ní kí n sáré fàdúrà ẹ̀kún fún yín nígbà tí ògo yín bá tàn kò ní tán ẹ jẹ́ ká gbà yẹn mọ́yìn lórúkọ Jésù nígbà tí ògo yín bá ń tàn lórúkọ Ọlọ́run májẹ̀mú kò ní tán fún yín lójijì gbogbo ẹnikẹ́ni ọkàn kan tó lè wà ní ibùbá tó lè wò pé ògo yín ti ń tàn rèé ó yẹ kí títàn dé báyìí ní orúkọ Jésù mo ní kò ní gbà wọn bẹ́ẹ̀ Ọlọ́run májẹ̀mú má gbà fún wọn bẹ́ẹ̀ ọba àwọn bóyá ba ìmọ̀ wọn jẹ́ lórí mọ̀mọ́ bàbá yìí ògo yín tí ó tàn yẹn lórúkọ Jésù kò ní tán lójijì kò ní wọ̀kùn lójijì gbogbo àwọn tó lè máa dọ́bò ògo èèyàn mọ́lẹ̀ wọn ò ní ráyè débi ògo tiyín ọwọ́ Ọlọ́run kó ràn yín lọ́wọ́ kó fà yín lọ́wọ́ sókè mọ́mí ẹ̀ náwó yín kó ga ju orí yín lọ ọwọ́ Ọlọ́run kó ràn yín lọ́wọ́ kó dọ́gba pẹ̀lú ọwọ́ yín kó dọ́gba pẹ̀lú ọwọ́ yín ògo yín kó tàn kó kọjá ọjọ́ orí ẹ̀yin gan pàápàá kó ògo yín kó tàn káàkiri àgbáláyé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún ẹni tó ń ṣe àìsàn ẹ jẹ́ a gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú gbogbo ogun àìsàn nínú ayé yín ọba májẹ̀mú ya kó bá wí Ọlọ́run kó bá wí ọba àwọn ọba kó bá wí ẹ nífẹ̀ẹ́ sàn ló lé ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run kó ràn yín lọ́wọ́ lápapọ̀ kó mú ọwọ́ yín lọ́wọ́ sókè bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù tí a bá fẹ́ sùn ẹ jẹ́ máa lo sáàmù yìí Psalm 138 verses 8 ẹ̀ péré ẹ jẹ́ ká máa kà á Psalm 138 138 orin Dáfídì 138 ẹ̀ péré ẹsẹ̀ kan péré ẹ jẹ́ ká máa lò lórúkọ Jésù Olúwa yóò ràn yín lọ́wọ́ ọwọ́ Ọlọ́run yóò fà yín lọ́wọ́ sókè ògo yín ló tàn ìràwọ̀ yín yóò sì bù jáde ẹ ó rí ọwọ́ Ọlọ́run ẹ rí ti àwọn ènìyàn nítorí Ọlọ́run yìí sọ̀kalẹ̀ wá ràn yàn lọ́wọ́ yóò ràn yàn kan ní bóyá ọmọ mi ti bẹ nínú ayé lọ́ba ń bá lágbájá lọ́ba mi ràn lọ́wọ́ lórúkọ Jésù ẹ ra àánú ènìyàn ẹ ra àánú Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ní ìjọ mẹ́jọ àtèmi àti yín àátùpàdé ní orí ètò Ohun Olúwa láti ẹnu ìyá àdúrà Eriabanise JP bí ẹ ní ẹ̀bì àdúrà tàbí fásẹ́lẹ̀ ẹ kàn sí tẹlifóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà náà rè 070 5784 070 5784 2311 fúnra mi báyìí ni màá gbé ọwọ́ Ọlọ́run yín lọ́wọ́ kó dàpọ̀ mọ́ ọwọ́ yín kó fọwọ́ yín lọ́wọ́ sókè iṣẹ́ yín kó bú jáde ògo yín kó tàn àwọn yín kó búyọ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ àwọn olùfẹ́nifẹ́re iléeṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo àwọn fáǹsì wa lórúkọ Jésù Olúwa yóò bá mi gbàdúrà fún yín Olúwa yóò bá mi dúró tì yín gbogbo àwọn fáǹsì ìbílẹ̀ rédíò káàkiri àgbáláyé Olúwa yóò ràn yín lọ́wọ́ Olúwa yóò fà yín lọ́wọ́ sókè iṣẹ́ yín yóò bù jáde ògo yín yóò tàn ìràwọ̀ yóò tàn káàkiri àgbáláyé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ó dàbọ̀ níjọ́ mẹ́jọ àtúnpàdé.